Ẹ̀yin tèmi ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi tí ẹ bá ti nífẹ̀ẹ́ láti máa wò tó. Orúkọ tèmi ò yí padà, Kẹ́mi Bùkọ́lá ni orúkọ tí tèmi jẹ́. Àdẹ̀kù bó ṣe ń lọ. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ìyá mi, ẹ̀yin àbúrò mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi tí ẹ bá mi rajà. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ibi tẹ́ ẹ ti ń mówó yẹn, ibẹ̀ ò ní gbẹ láéláé. Aṣọ àwọn léèsì wa tuntun dé o. Lára ẹ̀ ni ẹ ń wò yìí. Àwọn voile ńlá la fi rán àwọn ilé yìí. Tẹ́ bá nídìí ẹ pè nọ́mbà mi 08022111530. And Kampala dẹ̀ ti dé ní rẹpẹtẹ. Kampala ti dé. Mo máa padà wá polówó fún yín bóyá tí n bá polówó fún yín lénìí bóyá láàárín ọ̀sẹ̀ yìí. But fún ẹ̀yin tẹ́ bá nídìí ẹ̀, nọ́mbà WhatsApp nọ́mbà mi ẹ mẹ́sẹ̀gì mi níbẹ̀. Màá ya gbogbo ẹ̀ fún yín. Ẹ lè wo eléyìí tẹ́ ẹ bá láìkì níbẹ̀. Jewelries náà wà. Brazilian jewelries ńlá wà. Àwọn kéékèèké náà dẹ̀ wà jẹ́ pé ẹ máa wọ̀ tí kì wọ́n kì í dúdú. Irú eléyìí tí mo wọ̀ sọ́rùn yìí náà, irú ẹ̀ náà wà tó wẹ̀ òdò tí ò wọ̀n rárá. Kò sóde tí eléyìí náà ò wọ̀, kò yé yín. Ṣé bí ó ti mọ lọ́rọ̀ lé ayé. A dẹ̀ ní bí ó ní 25,000, a ní bí ó ní 15,000 lóríṣiríṣi bẹ́ẹ̀. Àní àgbo dẹ̀ ń tà. Ẹ̀yin tí nǹkan bá ń ṣe lára, nǹkan tó bá ṣe yín lára ní ìmọ̀ra àìsàn náà, ẹ pé Kẹ́mi Bùkọ́lá. Agbára Ọlọ́run ó gbé gbogbo ẹ̀. Lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ ra ilẹ̀ wa ṣì ń tà. Gbogbo àwọn tó ralẹ̀ lọ́wọ́ wa lọ́dún tó kọjá, wọ́n dúpẹ́ o. Tó rán wálé ní ọdún yìí, wọ́n wá wulẹ̀ wọn. Wọ́n dúpẹ́. Ilẹ̀ yóò dẹ̀ ń ṣe ilẹ̀ wọ́n ti tà fún mi. Àwọn ẹbí ló ń ta ilẹ̀ ilé yìí. Ìlú yẹn wọ́n pè ní Eruku. Tẹ́ bá ń lọ sí ọ̀nà Bàdágìrì ẹ̀ ní dé Bàdágìrì rárá. Wọ́n ẹ lè gba Muwó wọlé, ẹ lè gba oko afọ́, ẹ lè gba bẹ̀ wọlé. Láti oko afọ́ yẹn, ẹ rí pé oko afọ́ yẹn kò jìnnà sí Àgbàrá. Oko afọ́ yẹn máa gbé ọ̀kadà àbí mọ́tò wọnú ìlú yẹn. Wọ́n pè ìlú yẹn ní Eruku. Ẹ̀yin tẹ́ bá nífẹ̀ẹ́ sí ẹ pè mí. Ẹ ṣé mo dúpẹ́. Ọ̀rọ̀ mi ò ní pọ̀ ní èní. Ọ̀rọ̀ lórí àwọn onítìátà obìnrin wa tí wọ́n pera wọn ní celebrity. Àwọn ni mo fẹ́ bá sọ̀rọ̀ ní àárọ̀ yìí. Mo dẹ̀ máa sọ̀rọ̀ nípa Iyabo Òjó àti Ara show. Ẹ bọ́ síta ẹ ní wọ́n pè ní yẹ̀yẹ́ bírìtì. Ìwà yín gan ó jẹ́ kán máa fún yín lórúkọ tí ò dáa. Ẹni pẹ́pẹ́ sí o, àwọn ọmọ Ìgbò yẹn náà rẹ̀spẹ́ẹ̀tì, àwọn Ìgbò yẹn náà pọ́n ní àwọn ṣe ní pọ́n àwọn Ìgbò lé. Ojú ò lè rí pé ọmọ Ìgbò bọ́ síta wọn fẹnu wà rọ̀. Nígbà tí ìwọ tó ní òpèrò ẹgbẹ́ ní celebrity ti àwa tiwa ti Yorùbá wa. Tó o bọ́ta tó ní o fẹ́ fáwọn èèyàn ní 5,000 kán fi di olówó rẹpẹtẹ bíi titi ẹ. Ẹjọ́ tó lóun Nàìjíríà ta wà lénìí 5,000 kò sí ọbẹ̀ sílé fún yàn. Owó 5,000 bá 5,000 sí ọbẹ̀ láàárín ọjọ́ kan ó ti tán. Ṣé gàrí lẹ fẹ́ sọ ni? Torí kò yé mi. Ẹni tó bá ní àwọn tí wọ́n pè ní celebrity, àwọn tí wọ́n ní ọpọlọ, àwọn tí wọ́n jẹ́ èèyàn gidi láwùjọ, àwọn tí wọ́n pé kò síbi tó ti dé báyìí tẹ́kọ̀ wọ́n máa yìn wọ́n ni. Àbí ẹ̀rí wọn ni nígbà kan ní àwọn Ìgbò yẹn kò síbi tí wọ́n dé báyìí ẹ̀ rí pé èrò máa pé wọn lórí kí ni wọ́n máa dùn torí pé ọlá wọn dá ọlá mọ́ wọn. Iyì yẹn wà lára wọn. Iyì tí ẹ̀yin eléré orí ìtàgé Yorùbá wa, iyì yín bó lẹ sọ sí, bó lẹ sọ oríyìn yín sí, bó lẹ sọ glory yín sí. Ẹ ti fi ẹnu ẹ fi báyé glory, ẹ ti fi ẹnu bàjẹ́, ẹ ti fi ìwà burúkú tí ẹ ń wù kiri ẹ kọ̀ wá lójú tì mọ́. Tẹ́ bá tó wá wù ìwà burúkú yẹn kiri tán, ẹ tó wá sí online, ẹ tó wá máa sọ ẹ ní ojú tì rárá. Nínú àwọn ọmọ Ìgbò ó di mélòó tó ń wá tẹ̀ tó wá wọ́ra wọn lẹ̀ bí tì í. Ìwọ wá sọ ní 5,000 máa sọ ọ̀dọ̀ lówó. Ṣé èèyàn gidi ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn? Èèyàn tó ní làákàyè, èèyàn tó ní iyì lára ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn jáde. Nǹkan táwọn èèyàn wá ń sọ, àwọn tó ń mẹ́sẹ̀jì, àwọn èèyàn ti mẹ́sẹ̀jì lórí ọ̀rọ̀ yìí. Nǹkan táwọn èèyàn kan tẹ̀ sọ, ó ní bóyá 5,000 ẹ̀kẹ́ yẹn lọ fi ṣògùn owó lórí pé kò yé òun. 5,000 pé èèyàn fi dolówó. Ẹ̀dẹ̀ máa bọ́ síta, ẹni dẹ̀ máa bọ́ síta máa sọ. Inú àdé máa dùn pé òun rọ̀rọ̀ sọ pé ọ̀rọ̀ ló ń sọ. Àbùkù ọ̀rọ̀ tó ta àbùkù bá àwa Yorùbá òun ló sọ síta yẹn. O ti wá wo pé àwọn èèyàn pé ìyà tó ń jẹ wọ́n yẹn wọ́n lè gbọ́ nú ẹ̀. Ṣé 5,000 ni ìwọ lè 5,000 dín nǹkan tó dà yẹn?
Nínú àwọn tí wọ́n tẹ̀ ń sọ̀rọ̀ lásán ní online, mo ti ríyàn tó fúnyàn ní mọ́tò rí. Ní online yìí, mo ti ríyàn tó fúnyàn ní 1 million rí lápò ara ẹ̀ tí ò gbà lọ́wọ́ èèyàn. Tó jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ní online, tó gbé odidi mọ́tò kì í ti ṣe ordinary mọ́tò jeep tó gbé fúnyàn. Níbi tí ẹni amúdé tí ojú òun tì yín dé 5,000 ṣe ló dàbí 5 million lójú ẹ. Ó wá ń sọ inú ẹ̀ wá ń dì ẹ́tẹ́tẹ́. I don't know. Ìwọ kan náà ló máa bọ́ síta torí pé wọ́n pè yín yẹyẹ bíríìtì o, ẹ̀yin Yorùbá nation tó fẹ́ gbà yẹn o, àwọn ni ó yẹ kó ta ni yín ná. Ẹ̀yin Yorùbá tata yìí tó tẹ́jú obìnrin, ẹ̀yin Yorùbá artist yìí tẹ́jú obìnrin, gé nǹkan kan níwájú, kì í ṣe gbogbo yín o, àwọn kan nú yín torí ìwà yín ti sọ yín di èèyàn yẹpẹrẹ láwùjọ. Ìwà tẹ́wù ti sọ yín di èèyàn yẹpẹrẹ, àwọn èèyàn tí ẹ mọ̀ pé ń rìn. Wọ́n fẹ́ gba Yorùbá nation yẹn, tí àwa tá ń pè ní ẹbítì ṣé kìíní kan ẹgbọ́ kò sẹ́ni tí wọ́n ní ọmọ ẹni ò lè ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ kí a lọ filẹ̀kẹ̀ sí ìdí ọmọ èèyàn míì. A lè kú lórí, a lè jẹ́ olórí burúkú láyé wa àwa Yorùbá ká rí pé àwọn ọmọ wa ń ṣe dáadáa ká máa sọ̀rọ̀ ní láìda. Ìwà tẹ́ ẹ wù òun la ń sọ fún yín pé ẹ lọ kí ọwọ́ ìbàjẹ́ ẹ lọ kí bọ̀dọ̀. Síbẹ̀síbẹ̀ náà ó peléke sí i. Tí èèyàn bá fẹ́ sọ̀rọ̀, tí ẹ bá fẹ́ sọ̀rọ̀ fún àwọn èèyàn, ṣé ẹ̀ ń jókòó sílé kẹ́kọ̀ọ́ pọ̀rọ̀ tí mo fẹ́ sọ tí bá sọ bóun ló ṣe máa rí lára àwọn èèyàn, bóun ló ṣe rí lára ìwọ gbogbo tó fẹ́ sọ̀rọ̀ nígbà tí èèyàn jáde tó ní 5,000 èèyàn máa fi di olówó. Tó yẹ pé àwọn ọmọ kéékèèké wọ́n fihàn ní 500,000, wọ́n fihàn ní 100,000, wọ́n fihàn 50,000, àwọn ọmọ kan fihàn lówó. Wọn ò dẹ̀ sọ pé dídọ́dọ́ owó yẹ kẹ́ fi lọ ṣe lọ fi da olówó láyé. Wọ́n fún wọn ní pé ẹ lọ fowó yẹn lọ fi ṣe nǹkan. Ìwọ wá ń sọ bó ṣe máa náwó. Irú ẹ̀dá bíi tiẹ̀ ṣọ̀wọ́n láyé o. Níbi tèmi tẹ̀ wá wo ọ̀rọ̀ yẹn dí ẹni tó sọ̀rọ̀ yìí, mo wá wò pé àbíkẹ́ ṣé ọpọlọ yẹn ò sí ń bẹ̀ mọ́ ni. Tó kí èèyàn tó lè gbé rẹ̀ ta kó wá sọ ọ̀rọ̀ àbùkù báyẹn sí èèyàn ẹlẹ́ran ara bíi titi ẹ̀ tó bá fẹ́ dáṣì èèyàn lówó. Ìwọ kọ́lọ́kọ́ máa dáṣì èèyàn lówó online. Wọ́n fẹ́ fúnyàn lówó, owó àlùbáríkà, owó ìfọ̀kànbalẹ̀ táwọn èèyàn gan máa ṣàdúrà pé ìyẹn púpọ̀ pé kó fi di olówó. Ṣé kó lọ fi ra ojú èèyàn kó fi ṣòwò ni, àbí kó lọ fi ra ọṣẹ kó máa fi wẹ̀ so wọ́n lè fi di olówó. Torí mi kò síbi tí èèyàn lè fi 5,000 di olówó láyé. Kò sí àbùjá lọ́rùn ọ̀pẹ, kò sí ọgbọ́n tí èèyàn lè dá sí ní ayé tá a wà ní Nàìjíríà tá a wà lẹ́nu ni o. Mi wàá lè sọ tọjọ́ mi o. Bọ̀yọ̀ Nàìjíríà tá a wà báyìí kò sí ibẹ̀ náà. Ẹ̀yin náà lè máa jẹ́ káwọn èèyàn lọ máa ṣìwàwù pẹ̀lú fake life tẹ́ máa ń lò. Ẹni ẹ gbé mọ́tò fún yàn, mọ́tò tẹ́ pé ẹ fún ẹni mọ́tò. Ẹ ti arrange gbogbo ẹ máa ṣe rádaràda, ẹ máa ṣe. Ó di ipò mélòó tó ṣerú ẹ̀. Ó di ipò mélòó tó ṣe rádaràda tẹ́ ń ṣe. Ẹ̀yin kan náà lè máa gbọ́kọ lọ́kọ. Ó di ipò mélòó tí wọ́n drag ara wọn síta pé wọ́n gbọ́kọ òun. Ẹ̀yin kan náà ni èèyàn bíi 5 nínú yín dì mọ́yàn pé ẹ máa fẹ́, dì mọ̀ pé lápẹ́jà ń fẹ́ o, tàmẹ̀dò ń fẹ́ o, dẹ̀ tún gbéra yín lọ bá. Ó di àwọn Yíbò mélòó tó ṣerú ẹ̀. Àwọn ò lè rí nǹkan ká má sọ ò kí àwọn Yíbò bá ṣe nǹkan tí ò dáa sọ. Ṣùgbọ́n ẹ̀yin Yorùbá ní online ẹ ti bojú àwọn èèyàn jẹ́. Abájọ lára yín kò sí ẹ̀kọ́ lára yín, kò sí àpọ́nlé lára yín. Èèyàn kan tẹ̀ sọ ní àwọn onítàtà ẹ̀ pé òun débi kan. Ní onítàtà nígbà kan tó bá dé àwùjọ bá àwọn èèyàn inú wọn máa dùn ní bí pé wọ́n rí ọmọ tuntun. Ó ní òun fẹ́ páàkì, ó ní wọ́n lé òun pé kó má páàkì síbẹ̀ torí kí ni ẹ ti dèèyàn yẹ̀yẹ́. Kò sẹ́ni tó pọ́n yín lé mọ́, ẹ ti fi ara yín wọ́lẹ̀. Nídìí ìṣekúṣe, nídìí owó òjijì tẹ́ ń wá, ẹ fẹ́ di olówó, ẹ ti fi ara yín wọ́lẹ̀. Ó ní wọ́n lé òun tèfètèfè. Láyé mi nígbà kan tá a bá gbọ́ pé onítàtà wà bí kan yìí, a máa débẹ̀ o, a fẹ́ lọ wò ó ni. Ẹ̀yin ẹ sọ pé onítàtà wà bá àwọn olórí burúkú, àwọn yẹ̀yẹ́ bíìtì yìí nìyẹn. Nǹkan tó ń sọ fún yín nìyẹn. Ṣé ẹni tí ẹ gbọ́kọ ẹ̀gbọ́n ẹ̀ á rí yín bìkan kò ní sọ yín lóko dànù, àbẹ́ tí wọ́n gbọ́kọ ẹ̀ á rí yín bìkan kò ní sọ pé kò ní fẹnu ẹnu bà ti ń jẹ́. Àwọn ìwà báyìí ẹ lọ tọwọ́ ẹ̀ bọ̀bì kan. Ọ̀rọ̀ tẹ́ bá fi wá sọ ní online, ṣé ẹni ọ̀rọ̀ tó wá ti dé online gbogbo ọ̀rọ̀ lórí láti fi ẹnu sí o. Ó kàn déédéé máa sọ̀kọ́ á máa insult àwọn èèyàn
fẹ́ fún yàn ní 5,000 fún kí ni? Ṣé bẹ́ẹ̀ náà ní iṣẹ́ yìí àtẹ̀gbọ́ pé iṣẹ́ wà ní Nàìjíríà yìí ṣùgbọ́n ó tún fi owó tó fẹ́ owó àbùkù tó fẹ́ fún wọn yẹn ó tún fi yé wọn pé inú iṣẹ́ yìí lẹ máa kú sí o òun lówó tó fẹ́ fún wọn yẹn. Ẹ̀bá sọ pé bá fún ọ lówó yẹn because owó pé inú owó tí mo fún yìí o ẹ ti lọ fi ra òṣì àti orí burúkú fún ara yín ni. Bóò ni èèyàn ẹlẹ́ran ara ti máa sọ ọ̀rọ̀ yẹn báyìí jáde láì ṣe pé ẹni tí ò lọ́pọlọ. Tó bá dé ìyá ní ìsìn ẹ̀rọ kò bá ẹ̀ dẹ̀ máa sọ pé ilẹ̀ mọ̀rọ̀ sọ ẹ̀dẹ̀ ọ̀rọ̀ yóò dẹ̀ kò mọ́pọlọ wá rárá kò ní ọpọlọ ẹ̀ lè rí ọgbọ́n kọ́ ní ọ̀rọ̀ yín. Kí èèyàn jáde kó máa sọ ọ̀rọ̀ báyìí jáde láì ṣe ọmọ ọwọ́ ìyẹn 5,000 di olówó. Ẹ lọ fi ẹ bá fẹ́ sọ̀rọ̀ bí ẹ máa kọ́kọ́ pe àwọn ọkọ jágbà bí ẹ kọ́kọ́ máa pè wọ́n kẹ́kọ́ máa ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ìdìyà báwo ni tó bá jẹ́ ẹ kọ́kọ́ sọ láàrin ilé yín kẹ́ tó máa gbé ọ̀rọ̀ bọ́ síta tó rọ̀rọ̀ míì wà kẹ́ máa gbé sí lóòótọ́ lójú ẹni tó fẹ́ ṣoore ni ìgbà tó ń ré ó ti fi ẹnu ó ti fi ba oore tó fẹ́ ṣe yẹn ó ti fi ẹnu àsọtọ̀ ọ̀rọ̀ mo lè sọ èmi ni mo mọ̀rọ̀ sọ jù ó ti fi ba gbogbo ẹ̀ jẹ́. Jẹ́ mo lè fẹ́ sọ fún ẹ mo náwó story kan mi ò sọ story mi láyé ẹ̀ story tó wá síta tó wá repeat ara ẹ̀ yẹn stop ẹ̀ kò mọ́pọlọ wá rárá mi ò rí sense inú àwọn ọ̀rọ̀ tó máa bọ́ síta máa sọ nígbà míì. Ẹ ti fi ẹnu ẹ ti fi ba ayé ara yín jẹ́ ẹ ti fi ẹnu ẹ ti fi ba ayé ara yín jẹ́ nǹkan tẹ́ ẹ̀ tó ẹ̀ ní ẹ̀ tó tí wọ́n bá tiẹ̀ ní owó olówó ò kì í ṣe kí ni olówó ò kì í sọ̀rọ̀ jù olówó ò kì í pariwo àwọn èèyàn ló máa pẹ́ lédi ìnáwó ṣé ẹ̀yin ò rí Bímbọ́ ni ìyàwó òkìkí ẹjọ́ ò lẹ́rí pọ́nmi ẹ wá máa fọ́tọ́ sí àwọn èèyàn lára ní online àbí ẹ̀rí fún káàkiri ẹjọ́ ò lẹ́rí pé wá ń fọ́ itọ́ orí burúkú itọ́ orí burúkú itọ́ yárápá kó a máa tọ́ síyàn lára ní online kó a máa kà bòròbòrò kò ní ṣe bìkọ́sí ọlọ́run ti pọn lẹ́jọ́ ó dẹ̀ ní ìtẹ́lọ́rùn ọlọ́run bùkún gan ó dẹ̀ ní ìtẹ́lọ́rùn ọjọ́ lẹ́ni pé ó ń gbé wá sí social media lójoojúmọ́ wa máa ń rojọ́ òfò ẹjọ́ má fi lọ mí dá sí i àti ẹ̀gbọ́n àwa tẹ́ pé ẹjọ́ yẹn àwọn èèyàn mọ̀ wá pé à ń ro ẹjọ́ gbogbo èèyàn mọ̀ èwo ni tiyín ẹjọ́ tá a dẹ̀ wọ́n á ro ọjọ́ tó mọ́pọlọ wá ni làwọn máa ń rò àpọ̀dédé wa máa ń rojọ́ orí burúkú ẹjọ́ tó máa fún wa ní ìtìjú ayérayé àwọn ò kì í wá rò ń bí ẹjọ́ tó máa mọ́pọlọ wá mú ọpọlọ wá àwọn làwa wá ń rò tó ẹ stop orí burúkú ẹ wo lè tẹ́jú ṣe o tó bá yẹ ẹni wọ́n pè ní ẹ̀yẹ bírìtì Ìyábọ̀ Òjó pẹ̀lú Àrà show ẹ tún wọlé tó tún wà nílẹ̀ báyìí ká bá tún sọ mí ní sọ púpọ̀ jù lọ́rọ̀ lórí yẹn ẹni wọ́n ń bu yín o wọ́n ń bu ẹ̀ẹ́dẹ̀ ní yé fi nǹkan tó máa fi bú yín kẹ́ fi lẹ̀ kẹ́ yàgò fún Ìyábọ̀ Òjó á bọ́ síta ó ti wo pé social media yẹn ibẹ̀ láyé pé sí tí nǹkan bá ti ṣẹlẹ̀ báyìí Ìyábọ̀ Òjó á bẹ́ síta ni ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí òun náà ló kọ́ bẹ́ síta ó ò ní ìdí ẹ̀ kí ló kọ́ ẹ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ kí ni ó kọ́ ẹ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ọkọ àtìyàwó ìbá ìjà tó bá pè ẹ́ sí pé bá mi parí ẹ̀ mi ì parí ìjà torí ẹni tí ò sí ní ọkọ gan mi ì mọ bó ṣe ń pè é pé kó wá parí ìjà fún ẹni tó fún ọkọ àtìyàwó tí ìbá ṣe pé ẹ̀yin obìnrin kan wà tẹ́ pé ọpọlọ ìgò pé ẹ̀yin àwọn ọmọ ní tíátà ìmọ̀díkẹ́ yàgò fún wọn yàtọ̀ sí pé bóyá kínní wọ́n ní lẹ́yìn yẹn ń jẹ gbèsè mọ̀ bóyá patí tí wọ́n invite ẹ̀ sí bóyá òun ló lọ fowó ra aṣọ ẹ̀ torí kò tilẹ̀ ṣe lè báwọn ní tíátà nìkẹ́ má máa lọ patí lójoojúmọ́ òun náà fẹ́ dàbí tiwọn òun á fẹ́ farawé wọn ìwọ́dẹ̀ wà ní ọkọ báwo ni ọkọ ni o ṣe fẹ́ bá ọkọ yẹn kalẹ̀ gbogbo ẹ̀yin tí ẹ máa ń wá fẹ́ ṣe àtàṣe pẹ̀lú àwọn ní tíátà ẹ lọ yára yín ní break wọn ń ṣe ẹni tí wọ́n súnmọ́ kì í ṣe pé bóyá wọ́n níwà burúkú o kì í ṣe pé wọ́n jalè àbí wọ́n ṣe aṣẹ́wó bó ṣe sọ kì í ṣe yẹn o fún pé tó bá fẹ́ súnmọ́ wọn tó bá wà ní ọkọ ìwọ àtọkọ ò lè last bẹ́ẹ̀ ni because ẹsẹ̀ tí wọ́n gbé wọn náà fẹ́ gbé kò dẹ̀ sí ọkùnrin tó máa gbà kíyàwó máa gbẹ́sẹ̀ kó máa lọ sí pátí bó ṣe wù ú kó máa jáde bó ṣe wù ú àwọn ti free wọ́n fúnra wọn ní freedom ni so ọkọ tó bá dẹ̀ fẹ́ wọ́n máa ń rí pé ọkọ táwọn máa fẹ́ ọkọ tẹ́ pé ẹni wọ́n máa ká ni tó máa lè control
wọ́n fi ọkọ tí ó máa control wọn. Ǹjẹ́ ẹ ti rí pé ọmọ tíátà kan máa fọ ọkọ tó máa control ẹ̀? Tẹ́ bá rí pé ọmọ tíátà fún ọkọ tó máa control ẹ̀, wọn ò ní pẹ́ bí ọdún kan wọ́n ti túká. Bọ̀ tí wọ́n bá fẹ́ ọkọ tí ọmọ tíátà obìnrin bá ń control ẹ̀ ní pé wọ́n máa pẹ́ wọn ní jà. Àbá kó rí pé wọ́n ṣe kan fún báyìí á kúrò ń bẹ̀ ni. So ẹni tó bá wà ní ọkọ tọkọ tó bá fẹ́ ọkọ gidi, o ò lè bá wọn rìn. Ìwọ àtọkọ yẹn kò sí ẹ̀ lè last. So Ara wá jáde wá gbẹ́jọ́ Ara jáde, kí ló kún ẹ́? Lady ló jẹ́ kó mọ ọkọ ẹ̀. Lady náà ní tiẹ̀ lọ́wọ́ ó jẹ̀bi ní gbogbo ọ̀nà, ṣùgbọ́n ẹ̀bi ti tiẹ̀ náà wà ní Ìyábọ̀ Òjó. Kí ni tiẹ̀ pẹ̀lú ọkọ? Ẹni tó mú ẹ ògbé lady ló fi mọ ọkọ ẹ̀. Ó ní láti máa lọ kí fún happy birthday tó lọ kí. Kí ni tiẹ̀? Ó jẹ́ family, ó jẹ́ mọ̀ ìyá ẹ̀ ni. O tún wá kí lásán, o tún wá lọ ń ju ohùn, o tún wá lọ ń ju òkò. Bó lè ṣe máa ń ṣe báyìí ná? Tí Ara bá jẹ́ ẹni tí ó ní lọ́wọ́ tó jó ní wàhálà tọkọ ẹ̀ ní òun fẹ́ mọ́, kò káyé náà. Kò káyé, ó bímọ síbẹ̀, òun ló máa jẹ, tó bá ṣe eré síbẹ̀ á jẹ, tó bá dẹ̀ ṣe ibi síbẹ̀ á jẹ. Ṣùgbọ́n ẹ̀kọ́ kó ní máa ń ṣe ó bú ìyá ọkọ ẹ̀. Ṣé ìyá ọkọ tiẹ̀ ni kó wá bú? Tí ó gbé wá ṣe ó bú ìyá ọkọ ẹ̀, ìgbà tí ìyá ọkọ ẹ̀ kú, kí ló kàn yín? Kí ni tí ń bẹ̀? Ẹ fi ilẹ̀ pẹ̀lú fámìlì ẹ̀. Tó lọ́ bá kó máa fẹ́ra wọn, àfẹ́ràn pé wọn ò dẹ̀ ní fẹ́ra wọn, wọn ò ní fẹ́ra wọn. Òkun ayé náà kò ń ṣe ọkọ tó jó òní nìyẹn. Ìyàwó jẹ gbèsè, ó ṣe kíní kan, tó bá dé ń jẹ gbèsè, wọ́n bá sọ fún ẹ pé kó wá san, wà ní òmò rí. Ìwọ gbọ́dọ̀ wá fẹ́ràn ara ẹ̀ sọ olóòmò rí, kì í ṣe ọ̀rẹ́ ẹ̀. Kí ló dé tó wá fi wá ẹ̀wọ̀ ẹ ti máa ń parọ́ jù? ẹ̀ẹ́dẹ̀ rojú ẹ̀ẹ́dẹ̀ ìyìnbó fún ayé lẹ́sẹ̀. Ìwọ ló sọ pé Ara kì í ṣe ọ̀rẹ́ ẹ̀. Why tí àwọn èèyàn wá ń fẹjọ́ Ara sùn ẹ̀? Ṣèbọn rí yín pọ̀ náà, pọ̀ rẹ̀ nìyí. Wọ́n àtọ́ pé kì í ṣe ọ̀rẹ́ mi kíní kan, wọ́n dẹ̀ wá ń fẹjọ́ ẹ̀ sùn ẹ̀. Ìyẹn ní kì í ṣe ọ̀rẹ́ ẹ̀, but ó lọ parí ìjà. Ṣé ọ̀tá ẹ̀ ló wá lọ bá parí ìjà? Iyabo Òjó, ìwà tó wù láàrin yẹn ó kù díẹ̀ káàtó. Kátẹ̀jẹ́ pé Ara ẹ̀ náà, òun gan náà kò kì í ṣe, kò wà bí ìyàwó ilé. Torí nígbà tí wọ́n ní ọkọ ẹ̀ sọ pé lórí social media o àti ohun o mú kan, ó ní ó mú social media. So ó ti lé rẹ̀ kúrò ní ọkọ. Kò tí wá yẹ kí ìwọ náà tún wá mú tiẹ̀ kó tún wá jọmọ. Ó ti lé rẹ̀ kúrò ní ọkọ. Kò sí ọkùnrin tó máa fẹ́ràn èèyàn bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ẹ̀gbọ́n mi gan ò lè fẹ́ràn èèyàn bẹ́ẹ̀ ní Ara yẹn. Bí mo ṣe wà ní ìtọ́kọ̀ sọ pé ó kí orí social media o mú kan o. Tí bá yìí mọ̀ pé mo ì nífẹ̀ẹ́ ọkọ mi ni máa mú náà tí mo bímọ síbẹ̀. Ìwọ tún wá mú social media, ó wá ń pariwo kiri ayé kiri kan. Ìwọ gan ní lọ́wọ́ Ara. Ṣùgbọ́n ilé tó ń dùn mí jù ni pé kò yẹ kí Iyabo Òjó dá sí rárá. Tókùnrin bá kí kó kí, tí ò bá kí kó filẹ̀. Tí wọ́n náà fẹ́ bá ní kọ̀ọ̀kan ní no. Kì í ṣe pé ọmọbìnrin náà ló ní kì í ṣe pé wọ́n fẹ́ra wọn, wọn ò fẹ́ra wọn, but pé wọ́n tó fẹ́ sọ̀rọ̀. Kò yẹ kó gbà fọkùnrin rárá, because ẹni tó mọ̀ tú ẹ̀ wọn ò sí mọ́. Obìnrin gbogbo wa kò sẹ́ni tó lè ṣe tó máa gbarú ẹ̀. Mo tún sọ gbọ́dọ̀ ní ó sọ pé Iyabo Òjó sọ̀rọ̀ nípa àwọn ọ̀rẹ́ ẹ̀. Tó bá jẹ́ ẹ̀yẹn náà sọ jù bẹ́ẹ̀ lọ. Ìyẹn ò lè gbé ọ̀rọ̀ mi wá sí online, sí social media. Nǹkan tóun náà bá ní sọ, èmi náà sọ. Ṣé àwọn pípù yẹn wọn ò ṣe é bá sọ̀rọ̀, wọn ò ṣe é bá ṣe ọ̀rẹ́, bó ṣe máa ń sọ ara wọn lẹ́yìn yẹn. Eléyà gbẹ́kẹ̀dìdè ni wọ́n bọ́ ṣe wà. Nǹkan tó dẹ̀ fà ni pé wọ́n máa ń lara ara wọn. Ẹgbẹ́ lẹ́jọ́ mẹ́ta yìí tẹ́lẹ̀ bá náà ṣe birthday. Nígbà kan lọ́ńṣì ni. Tó bá ṣeré kan tí èèyàn ò ní ìtumọ̀, wọ́n á ní wọ́n fẹ́ ṣe lọ́ńṣì. Lọ́ńṣì yẹn o, Ọlọ́run ló yọ Pasuma ń gbà yẹn. Wọ́n fẹ́ lu ọmọkùnrin, wọ́n fẹ́ lu pa. Lẹ́gbẹ́ bá dé Ìdúmọ̀tà báyìí, Pasuma go ojoojúmọ́, ìkójoojúmọ́ òun náà ń pè. Kò ní pé wọ́n stop. Wọ́n tún yí sí ní ìsìn báyìí birthday ni. Wọ́n á máa aṣọ 250, aṣọ 150, wọ́n á fẹ́ ṣe birthday. Eléyìí náà ní òun fẹ́ ṣe, tó wọ́n fẹ́ ṣe. Wọ́n máa ń lara ara wọn. Wọ́n máa ń lara ara wọn, wọ́n máa ń jowó ara wọn ni. Mi ò mọ irú tiwọn. So ìdí èyí kò lè jẹ́ kí wọ́n ò lè nífẹ̀ẹ́ ara wọn dénúdénú láyé. Tó bá ti mọ̀ pé èèyàn kan tó fẹ́ yọ jù àwọn lọ, àwọn tó kù wọ́n á máa rojú ẹ̀ lẹ́yìn. Ìwà àwọn ọmọ ní tíátà Yorùbá nìyẹn. Ọ̀nà ọba ọlọ́jọ́ ni kó yọ ìwà burúkú yẹn, kó yọ kó láyé wọn. So Ara, ìwọ ló lé rẹ kúrò lé ọkọ, nobody tó lé ẹ. Iyabo Òjó kọ́ ló lé ẹ. Mistake kan tí Iyabo Òjó ṣe ni pé ó dá sí ọ̀rọ̀ yín. Mistake kan tí Iyabo Òjó ṣe ni pé
ìgbà ibi tó ti ń tí ọkọ ẹ yẹn ọ̀rọ̀ tó sọ ń bẹ̀ yẹn kò yẹ kó sọ. Yàtọ̀ sí yẹn ìwọ gangan òun ṣìyàwó gidi ní ara ṣò. Ó ń ṣe ìyàwó ilé gidi, ìyàwó ilé oníjọ̀gbọ̀n òun ni ẹ́. Ìbá dáa kó lọ tú ìwà rẹ̀ ṣe. Ìbá dáa kó lọ tú ìwà rẹ̀ ṣe. Àwọn ọ̀rọ̀ tó dẹ̀ fi kọ́ àwọn ọmọ ẹ, ọmọ 17 years yẹn kó lọ ṣe kíní kan náà online yẹn, stop ẹ̀. Kọ́ ọmọ ẹ lọ́nà tó máa fún wọn lọ́kàn balẹ̀ lọ́jọ́ iwájú. Kó náà má lọ máa ṣe tìbí ẹ̀ tó bá yá. Torí ọmọ èèyàn tó bá kọ́ nílé dáadáa kò sí bí ọkọ èèyàn ṣe lè kéré tó pé online yóò kúrò ń bẹ́ẹ̀ o tí ò ní kúrò ń bẹ́ẹ̀ lẹ́sìn bóyá ọkọ tiẹ̀ fi bẹ́ẹ̀ lẹ̀ fún bí oṣù mẹ́ta kan bọ̀ tó o gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu ó wá yá nìsín o wá ń pariwo kiri o dẹ̀ nífẹ̀ẹ́ ọkùnrin o fẹ́ padà síbẹ̀ kò sọ́kùnrin tó máa gbárù obìnrin bẹ́ẹ̀ padà bẹ́ẹ̀ ni kò sí ọkùnrin tó máa gbárù obìnrin bẹ́ẹ̀ padà kò sí. So ọ̀rọ̀ mi kò ní jù báyìí lọ ní èmi kọ́nà kò ṣọwà tó bá di ní alẹ́ kọ́nà jẹ́ kí gbogbo ẹ̀ lọ bí a ṣe rò. Màá polówó aṣọ fún ilé mi. Léèsì wà, kàǹpálà oríṣiríṣi wà, lóríṣiríṣi ó wà, jewelry náà wà. Ẹ pè nọ́mbà mi 08022111530. Ẹ ṣé, ó dàbọ̀.